ajé. Hello. Ẹ kálẹ́ o. Bàbá mi ẹ kálẹ́ sà, ẹ ti wà lórí ètò kí lẹ́nu la kọjá sà. Ẹ̀kúṣẹ́ ìlàkọjá mi ó wà láàrin èmi àti bí mi Ẹ̀yin àti ìyá tó bí yín. àti bàbá tó bí mi. Ẹ ṣáà wò dáadé kò sí problem. Ẹ ṣáà wò sí. Bàbá tó bí ìgbà tí bàbá tó bí mi wù sí mi ló jẹ́ kí n mọ̀ wípé òbí kan ò lè bí ọmọ kó má pa á. Àwa mẹ́sàn-án ni ìpínlẹ̀ màmá mi tó bá fún bàbá mi. Ṣùgbọ́n àwa mẹ́fà ló kù lókè pẹ̀. Èmi sì ní àkọ́bí gbogbo wọn. Mo dẹ̀ súnmọ́ bàbá mi yìí dáadáa. Ṣé ń gbọ́ tí mo sọ sà? Dájà ń gbọ́ yín. Ṣùgbọ́n nígbà tó di ọdún 2010 bàbá mi pè mí lóun fẹ́ jẹ oyè ayé. Wọ́n náà fẹ́ ṣe kí ni? Mo dẹ̀ sọ wọ́n náà wọ́n fẹ́ joyè. Irú oyè wo? Bí ká jẹ bí sẹ́ríkì kí wọ́n jẹ àwọn oyè táwọn baálẹ̀ ọba mọ̀ tí wọ́n jẹ yẹn. Okay sir. Mo dẹ̀ sọ́pọ́ọ̀tì wọn ní gbogbo ohun tí ọmọ fi sọ́pọ́ọ̀tì díẹ̀. Yes sir. Ṣùgbọ́n kí ni a ṣe oyè yẹn sí tán? Ni bàbá mi bá lọ gbọ́ agbára. Ó lọ gba agbára ibi ò dẹ̀ mọ́ nǹkan kan. Ṣùgbọ́n sẹ́mi pé tó bá dẹ̀ gba agbára ó di dandan àwọn ẹ̀jẹ̀ tí wọ́n máa ń jẹ́ ó di dandan kí wọ́n san. Nígbà tí àkókò tó tí wọ́n ń sọ ìjẹ́ yìí èmi ń ṣe tèmi gẹ́gẹ́ bí ọmọ fún àwọn àbúrò mi tó kù. Ṣùgbọ́n ọ̀kan wà ní àwọn àbúrò mi tó jẹ́ pé òun ni bí nọ́mbà 3 sí mi. Yes sir. Ọmọ rẹ̀ tó dára jù wo ni wọ́n kọ́kọ́ náwó mú. Tí mo bá ní wọ́n ṣe ẹ̀jẹ̀ yorùbá yẹ ó ti yé yín. Ẹ mọ̀ sọ̀rọ̀ yín Hello? lọ. Ẹ mọ̀ sọ̀rọ̀ yín lọ ilé ológun múlẹ̀. Nígbà tí èmi ò mọ̀ pé tí wọ́n fẹ́ ṣe nìyẹn àbúrò mi kan pè mí para ọmọ òun ọ̀gá. Mo lè dìde gẹ́gẹ́ bí ẹ̀gbọ́n adẹ̀tọ́jú ọmọ yẹn mọ̀ yẹn dẹ̀ gbádùn. Ṣùgbọ́n ibi tí mo ti mọ̀ wípé jò lọ́wọ́ mi ò ní wípé nígbà tí wọ́n fẹ́ ṣe iṣẹ́ abẹ fún ọmọ yẹn ibẹ̀ ni àṣírí kọ̀ọ̀kan ti ń tú sí mi lọ́wọ́ lórí ọmọ yẹn. Ṣùgbọ́n gbogbo ipá tí mo kó lórí ọmọ yẹn ọmọ àbúrò mi yẹn ọmọ yẹn yé ọmọ yẹn dẹ̀ ń bẹ láyé tó fi dídé tí ó ń bá yín sọ̀rọ̀ yìí. Dáàdì kí ló ṣẹlẹ̀ gan sà torí àkókò? Lẹ́yìn ìyẹn mo wá rí wípé àwọn ìgbésẹ̀ kan wà tí bàbá mi ti gbé jẹ́ pé èmi ń ṣe gẹ́gẹ́ bí ọmọ fún àwọn ẹ̀yẹn mo dẹ̀ tọ́jú wọn wọ́n dẹ̀ ń gbádùn. Ohun tí mo wá rí ni wípé lẹ́yìn ìyẹn bàbá mi bẹ̀rẹ̀ sí ta mí ní ọfà. Bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ta mí ní ọfà débi pé bí mo ṣe ń bá yín sọ̀rọ̀ yìí ọfà ọdún 9 bẹ ní ara mi lálẹ́ bí mo ṣe bá yín sọ̀rọ̀ yìí. Bí mo ṣe wà yìí mi ò fi wọ́n sí jẹ́ kí n sùn torí wípé gbogbo ibi tí mo ti sáré dé wọ́n ti sọ fún mi wípé àlùjànnú wọ́n lò fún mi kò dẹ̀ kí n jẹ́ kí n sùn. Orí mi ló gbogbo ọgbà láti àárọ̀ títí di àárọ̀ ọjọ́ kejì mo máa ń gbọ́ sáǹdì mi rí tí wọ́n á dẹ̀ máa mí pípẹ́pípẹ́. Mo dẹ̀ lọ bá bàbá mi náà sílẹ̀ ìyẹn ní mo dọ̀bálẹ̀ fún odidi wákàtí 4 pé kó dáríjì mi kí ni mo fi fún un. Ẹ̀rí ló fi mí rí. Àgbà tí mò ń sọ̀rọ̀ rẹ̀ yìí wọ́n ti ṣíwọ́ iṣẹ́ ní ọdún tó lọ wọ́n dẹ̀ ti sùn. Ṣùgbọ́n gbogbo tán fi sí mi lára ìlú omi ní ọwọ́ wọn ò mú kúrò títí tán fi lọ. Ohun tí mo wá ń fẹ́ lórí ètò yìí ṣé ẹ̀ ń gbọ́ mi sà? Mo ń gbọ́ yín sà dáàdì ní ṣókí sà. Ó ní wípé mò ń bẹ gbogbo ọmọ Nàìjíríà gbogbo àwọn tí Ọlọ́run fi ti rí gbogbo kẹ́ àwọn tí wọ́n máa ń téèyàn máa ń lò sí ọ̀rọ̀ ìjànú tí wọ́n jẹ́ kéèyàn ò sùn. Mo ń bẹ̀ wọ́n ẹ dákun ẹ bá mi bẹ̀ gbogbo ẹni mọ́ Nàìjíríà tó lè ràn mí lọ́wọ́ tó lè ṣàánú fún mi láti jẹ́ kí n ní àlàáfíà pípé torí mo ṣe wà yìí àlàáfíà pípé tó pọ̀ kí n má sọ òdì kejì. Ṣé n tẹ́ fẹ́ lórí ètò nìyẹn sà dáàdì? Ṣé n tẹ́ fẹ́ lórí ètò nìyẹn? Ohun tí mo fẹ́ nìyẹn. Ọlọ́run ó jèrè ààrẹ dáàdì pẹ̀lú agbára Ọlọ́run. Bẹ́ẹ̀ ṣe sọ gẹ́lẹ́ yẹn ń sìn àwọn èèyàn ti gbọ́ bẹ́ẹ̀ yẹn sà. Ẹni tó bá ṣetán láti ràn yín lọ́wọ́ màá fi nọ́mbà mi síta wọ́n á pè mí ọ̀kan sẹ́ni